èèyàn mi ẹ káàbọ̀. Ṣẹ́rí show èmi ó máa ń lẹ́tìkẹ́. In fact, I'm above from room to room ni, house to house, room to room. Wait o. Ẹ jọ̀ọ́ o, ẹ jẹ́ kọ́kọ́ disclaimer. Mi ò ṣèdí o. Torí ẹ ti fẹ́ mú mi sọ́wọ́ nìyẹn. I am not shady, no. Star girl na my person o. Mi ò ṣèdí o. Orin ni mò ń kọ. Èèyàn tí ẹ lè sọ nǹkan tó wù mọ́ lórí social media báyìí. Èèyàn tí ẹ lè kọrin tó wù mọ́ lórí social media. Wọ́n ti máa rò pé èèyàn kan lèèyàn ń bá wí. Disclaimer. Nǹkan tí mo ṣẹ̀ sọ tó ń sìn. I am not shading anybody. Mo kàn máa sọ fún yín pé ìpele bá ṣe ń bọ́ sílẹ̀ làwọn ṣe máa bọ́ sílẹ̀ inú show tèmi. Star girl na my person. Fẹ́yìn tẹ́ bá fẹ́ mú mi sọ́wọ́, mo ti sọ tèmi ń sìn. Tó bá tó wá mọ̀ pé o fẹ́ tẹ́, ìwọ change ọ̀rọ̀ tí mo sọ. Ṣẹ́rí, àwọn àgbà bọ̀ bínúbínú mọ́ bínú, pẹ̀gàn mọ́ pẹ̀gàn. Ọlọ́run, mo máa ti gbàgbé orin yẹn ṣá. Oh God, seriously? Ẹ wo, ẹ complete torí ọ̀tọ̀ nìkan tí mo fẹ́ kọ báyìí. Gbogbo àwọn orin kí ló dé náà? Èèyàn á gbàgbé òwe, èèyàn á gbàgbé orin. Is it what developed country do to people ni? Nígbà tí mo wà Naija Ọlọ́run, I no dey forget anything. Now, I don't forget everything, including this song. Orin mo máa ń kọ dáadáa láyé ọjọ́ òun. But it is what it is. You get the idea. And if you don't get it, forget about it. Ọmọ ní ẹ jàre Queen Mother, congratulations again. You have done it again. She has done it again. Another endorsement. This time, endorsement from Nigerian government. Sherry, this is what I call winning. Winning, in silence. Let people see the results. This is not about kéèyàn lọ máa fi owó ra doctorate kó máa fowó ṣe award kiri. This is about ẹjọ́ ṣé Queen Mother tó fẹ́ lọ fake ẹ̀ ní Nigeria airport ni Chakam. Ṣé ó tún fẹ́ lọ fake ẹ̀ ní Nigeria airport lẹ́kọ̀ọ́ àbí ibo ló wà yẹn náà? Ibo ni Nigeria airport wà? Chakam. Sórí, check am well, clock it. Wọ́n ní mi ò lè kan náà ni o. Bàbá yín ṣe clock it yẹn. Clock it. Queen Mother, sórí. Do you know the kind of life you live? That is the life I wish for myself and my enemies. Torí tọ́kàn tí yín náà bá balẹ̀, ẹ ní máa tún di mi kiri. The kind of life that Queen Mother is winning left and right. Àṣẹ wọnú ọdún yìí ni o. Look at this huge endorsement. It's not by pariwo every day. Àwọn kan tó ń gbé Nigerian government mọ́ra gan, Nigerian government no dey see them. Àwọn tó ń gbé Nigerian government, see, ariwo kan ní music o. Empty barrel ló máa ń pariwo. Congratulations, Queen Mother. I'm not surprised. You understand? You put in the hard work, you deserve it. You deliver. You are a leader. Èèyàn tí èèyàn máa wò láwòkọ́ṣe nìyẹn pé Ìyábọ̀, she go stand for you o. Ìyábọ̀, she go do this for you o. Ọkọ ẹ̀ máa balẹ̀ tó bá wà lọ́dọ̀ Ìyábọ̀ ni. Of course, look at everybody that surrounded her. Gbogbo wọn ló ń grow sí. Kò sí léyìí tó ṣubú nù wọn. Mo rí comment kankan pertaining to ọ̀rọ̀, mo ti fẹ́ bẹ̀rẹ̀ pé ọ̀rọ̀ ọmọbọ̀tí December party tó ń dí wàhálà ilẹ̀. Ibo lẹ́wọ́ bá dé ń sìn báyìí, because I don't know. I honestly don't know. Ibo lẹ́wọ́ bá dé ń sìn. Ṣé ọ̀tá ọmọbọ̀tí ti kú? Ọ̀tá àwọn ọmọ ẹ̀ ti kú? Ọ̀tá ọkọ ẹ̀ ti kú? Àǹtí tó ń pín kú kiri. I know my wa okay eventually. Tó bá ní the peace of mind tí Queen Mother ní, gbogbo orí ibú tó ń ṣe lórí social media ò ní máa ṣe. Àbí ká tẹ̀ wá sọ fún ẹ pé bí àwọn sanwó fún ẹ láti bá wọn promote. Every publicity is good publicity in same way. Bẹ́ẹ̀ni, you turn yourself to object of ridicule. Fídíò yẹn ti fẹ́ wọ 1 million lórí YouTube. Ẹ bá rí báwọn èèyàn ṣe ń sọ pé àwọn ti lọ wò sínú comment section kan ó pé wow, that's nice. Èmi náà ti share. Bẹ́ẹ̀ ṣe ń wò ní kẹ́ bá share. Ẹ jẹ́ ká tún dójú ti wèrè yẹn. Bẹ́ẹ̀ni, former cancelled actress. Wọ́n cancel ẹ̀ ni. Cancelled actress. Look at your life. Ìwọ náà try it. If it easy, tẹ́rí sí. If it easy, tẹ́rí sí. Ṣé bó mọ nǹkan tó wọ̀n tó fi sá kúrò ní Hollywood? Ó mọ̀ pé ṣẹ́ làwọn girls yẹn ṣe.
àwọn tó forí tì dópin làwọn gbàlà nǹkan tí bíbélì sọ ni. Is jealousy ló ń ṣe ẹ́ náà. Jealousy ló ń ṣe ẹ́ náà. Because you thought that Nollywood can never amount to nothing. Àgbà tó náà sọ pé yá fi ọwọ́ ara ẹ lé rẹ fẹsẹ̀ ara ẹ kúrò ńbẹ̀. Kó dẹ̀ ṣe kí ni kó dẹ̀ tilẹ̀kùn látẹ̀yìn. When you left, that is when tó kó àwọn ọmọ yẹn bẹ̀rẹ̀ sí ń búyọ̀. That is it. When you left, that is the time tó kó àwọn ọmọ yẹn bẹ̀rẹ̀ sí ń búyọ̀. But you cannot handle it. Look at the likes of Toyin, Wasabi Aunty, Funky. You yourself know say you fuck up. But ìwà tó ti mọ̀ pé okay, iwájú òṣèlú ẹ̀yìn òṣèlú padà sí. So you kúkú má pick the part pé this is still your destruction, your doom. Pé kò kúkú má lọ bẹ̀. So whatever show you stage for Omoboti, let us get one fact. She cannot be cancelled. She cannot be hated. In fact, iṣẹ́ ẹ̀ máa tún tẹ̀síwájú sí ni. Because one thing tí èèyàn ti mọ̀ ẹ́ sí báyìí ni pé tó bá ti réyàn tó ń shine, you always want to bring them down. When Iyabo was doing her movie, you wanted to bring her down. When Priscilla was getting married, you wanted to bring her down. Omoboti, you wanted to bring her down. Wanted to put you over Sabi Aunty, you wanted to bring her down. So everybody have known you, but this is in God. You bring people down for a living. So you can never have a life as well. So gbogbo èèyàn ló understand it, right? That is it. Everybody to understand the part to choose. So and we have left you to that. So don't complain. Why are you always crossing to the other side? Oh, she dúró sí lane àwọn tó ń ba ayé èèyàn jẹ́. Why are you crossing to the other side and trying to guilt trip? Ṣáà fetí gbọ́ nǹkan tó ń sọ ni. Àbá àfojú rí nǹkan tó ń ṣe sáwọn colleagues ẹ̀. We all can see, we all know what you're doing to them, lying and manipulating the public because you want the public to hate on them. This is what you do on a daily basis to your colleagues, to children, to mothers. And you'll be saying that you are failing. Of course, you go fail now. Orí ti pọ̀jù tó ti ṣẹ̀ now. Orí tí ò ṣẹ̀ tó ti ṣẹ̀ ó ti pọ̀jù now. You want everybody to fail. You want to destroy everybody. Orí tí ò ṣẹ̀ ti pọ̀jù now. But ìwọ nìkan ní everybody pọ̀ sórí ẹ̀ ta ló rán iṣẹ́. Ìwọ ló máa lọ gang fight. Okay, wọ́n rú nǹkan tó ṣẹlẹ̀ láàrin Akeem àti kí lorúkọ Omoboti gbé advert fún Akeem. Kò sí nǹkan kan tó kọ ìwọ ló lọ ganu sí. Ó wá sọ pé gbogbo èèyàn pọ̀ lórí ẹ̀. No be you go and ganu sí ni. Ṣé Akeem ìwọ àti Akeem ti níjà yín tẹ̀sí ń bára yín jà? Akeem ò dẹ̀ torí kìdẹ́ ṣe pé torí fíìmù Bíọ́dún ló ṣe já àgẹ́. Get that into your dumb skull. Ìwọ àti Akeem ti ń bára yín jà for a long time. Kó tó di pé fíìmù Bíọ́dún ṣe èdè lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. So you left Akeem, you started fighting Bíọ́dún. So these people has nothing to do with you. Bíọ́dún lọ polówó ọjà ẹ̀ ìwọ ló lọ ganu sí nǹkan tí Bíọ́dún polówó tó sọ pé ó offend. Fíìmù tó ṣe ìwọ ló fi bú. Advertisement tó ṣe ìwọ náà fi bú. Gbogbo nǹkan ìwọ náà ṣáà ń bú. Kò sí anybody tó rí ilé ẹ̀. Ó dìgbà tó bá come for them náà kan tó come for you. That is it. If tó bá yẹ pé ọmọlúàbí ni ẹ torí kò tiẹ̀ sọ ọwọ́ ọmọlúàbí kò sí lára ẹ̀, you will understand that Bíọ́dún was just trying to sell her market. Kò sí nǹkan tó kàn pẹ̀lú life ẹ̀. Àṣé ó ṣe rí ẹ tó ti ń ṣe rédèrèdè káàkiri. Wọ́n yàn ti cancel ẹ̀ náà. Wọ́n ní bó ṣe gbé fétí àmọ́ra tó. She no invite you. She no look your place. She no look your place. Àbògbàgbé àdírẹ́sì ẹ̀. Tomati and wá address ẹ kiri ó yẹ kán dé court now. Address ẹ kún bẹ́ẹ̀. Bó ṣe ṣe fún Fétíà tó. She no look your wish her happy birthday. They want to use that to spite. Lizzy, understand one thing. You cannot use anybody in the Nollywood anymore. Should you understand this? You have done it too many times. Shori, let me tell you how you've gone this far. Number one. In that Nollywood, Iyabo has issues with a lot of people. That is it. Before new. Then ìgbà tí wọ́n wá dé tó wá ní issue pẹ̀lú Iyabo, a lot of people were siding you in that Nollywood. Wọ́n sọ pé àwọn alábòsí ni wọ́n. Why? Because they wanted to use you to fight Iyabo. Inú wọn dùn bó ṣe ń attack Iyabo. Then when you now extremely do it, or when you are now doing it to every other person, àwọn náà wá rí pé ikú tó ń kojú bẹ́ẹ̀ ni òwe ńlá ló ń pa fún ni náà. Ọmọbìnrin yìí ò ní good intention. Nǹkan tó ń sọ pé kó ṣe kọ́ ló ń ṣe yìí náà. Everybody start avoiding you. You fight everybody. You even fight your crew.
ó mà ti bá ṣe yẹ̀dùn jà àwọn tẹ̀dẹ̀ máa ń kóra yín kiri kọ́ nìyẹn. Bí ọdún náà ó gbọ́rọ̀ ẹ̀ sórí bíi gálà ni ó ti bàjá ń sìn, so ta ló kù tó lè bàjá. Bó ṣe rí nìyẹn. Tá bá máa wí tán máa sọ̀rọ̀ wàá máa fọ̀rọ̀ ẹ wé Jésù. Á ní bó ṣe pa Jésù ni. Ọmọbìnrin yẹn ó ti fra. Á máa fọ̀rọ̀ ẹ̀ ní ìwé ànábì. Màá ní kí ló ń sọ, kí ló ń wí, kí ló ń wí, who you be? Á máa fọwọ́ ọ̀rọ̀ ilé ayé ẹ̀wé ọ̀rọ̀ Jésù. Ó gbọ́ bí tí Jésù ti ṣépè fọmọ. Àbó gbọ́ bí tí ànábì ti ṣépè fọmọ. Ó gbọ́ ibi tí Jésù ti ṣépè fọmọ. Àwọn yẹn ní good principle náà. Jésù máa ń jí òkú dìde ni. Jésù máa sọ pé kéèyàn kan kú tọmọtọmọ. Wàá máa fi gbésí ayé ẹ tó ti mẹ́hẹ̀, wàá máa fi wé ọ̀rọ̀ Jésù. Wo, you will be alright eventually. Mo ń sọ fún ẹ pé sórí peace of mind tí Queen Mother ní tó fi ń win ẹ, tí ìwọ náà bá ní, ayé ò ní ṣá málámálá báyìí. Ṣó ti rí pé silence is golden. Ọmọbìnrin yẹn, she warn you with kíni, with silence. Kì í ṣe gbogbo ìgbà ní kéèyàn máa rojọ́. There are sometimes you have to talk. But the same thing, repetition every day and night. Cursing every day and night. And you're feeling like, you are supposed to call. Ó ní nǹkan tó ẹ máa gbọ́ síwìn o. Ó ní nǹkan tó gbélé òun lọ́wọ́ nìyẹn tó ń fẹ́ fi tajà. Kó máa ṣépè fọmọdé. Ó yẹ kó lọ pa babaláwo ẹni. Because just imagine. Ó yẹ kó lọ pa babaláwo ẹni. Ibi tó bá ti jẹ́ pé drama tó bá ti associate mọ́ business, don't you know that people tend to just stay away from the place? When you are creating drama, kí tẹ́ ṣe drama ni wọ́n create, èpè ló máa ń ṣẹ̀. Ó ń talẹ̀, ó ń ṣépè fún ọmọ. Wàá tún máa parọ́. Ṣé àwa tá a fetí gbọ́ àti nǹkan tó gbé tó fi ń ṣépè, ṣé kò mọ nǹkan tó ń sọ ni? Wàá tún máa manipulate àdàbí. Ó ní àdàbí ni mo gbé wá. Ìwọ tó sọ pé ọmọ máa kú, ṣé àdàbí wọ́n sọ pé ṣé wọ́n ń pe àdàbí lórí ọmọdé? Mo máa ń sọ kíní ẹ̀ fún ẹ pé o ò tí understand wípé wọ́n ti gbé fake lé ẹ lọ́wọ́. Ṣé o máa pe àdàbí kó dẹ̀ sọ pé ọkàn máa kú? Wọ́n ń lo àdàbí bẹ́ẹ̀ yẹn. O ò lè gba àdàbí dání kó sọ pé ọmọ máa kú, ọmọ òkókó máa kú, kó dẹ̀ sọ pé àdàbí ló ń lò. Níbo? Wọ́n ní kó sá bó lókù ṣe sọ pé kó sá kó lè bá rí bó ṣe yẹ kó rí. You are not sighing. You sá at all. I have to say the sá àgbà tí mi mọ̀ òyìnbó sá ní Yorùbá. You are not sighing it. Ó ń gbélé ọ̀gẹ́rẹ́ lórí àwọn colleagues ẹ lórí minor dispute. That is it. Mo sọ kíní and I will keep saying it. Ọmọ bọ̀ tí ò jẹ́ ní anything. The entitlement mentality tó níyẹn. The entitlement, that's the word. Wípé everybody owe you something. Nobody owe you anything. Àwọn tó gbé ẹ lọ sí court ṣèbódé náà ni. Ó nítorí pé o ti lọ pàtí ẹ̀gbọ́n ẹ̀ rí. Ṣó yẹ kó gbé ẹ lọ sí court? Just imagine. You are defaming somebody and you are saying the person should not take you to court. Bíọ́dún doesn't owe you anything. Níbi tó bá wù ló lè ti lè polówó ọjà. Mo rí téèyàn kan sọ pé àwọn tẹ̀ tó rí advert Bíọ́dún yẹn gan lórí lọ́dọ̀ Ìyábọ̀ Òjó. I didn't know. I barely even know anything about Bíọ́dún. Like last time I ti marry him. That is it. Ọjọ́ tí mo torí ẹ̀ ní ọjọ́ tí mo sọ fún yín pé mo rí movie. I think it was January or December. I think it was December or January. I don't know. But I wasn't in the States yet. So I was like, ọmọ bọ̀ tí má lélẹ́yìí bí mo ṣe wo fíìmù tó ń dí wàhálà lẹ̀. Mo sọ pé tẹ̀ máa tójọ́ mẹ́ta àjẹ́ àwo fíìmù ẹ̀. Mo dẹ̀ rí lórí TV báyọ̀ ẹsẹ̀kẹsẹ̀ mo click ẹ̀. That is it. She doesn't owe you a damn shit. Nobody owes you anything. Ọjọ́ tó bá ti mọ̀ yẹn ló máa tó nísìnyí. To you, you feel like people are just deliberately doing you bad. No. This is the jungle. Ilé ayé is a jungle. You hunt or you get hunted. You hunt or you get hunted. Mo wá sọ kíní kan fún ẹ ibi tí mo ti mọ̀ pé o daft gan bó ṣe máa ń rò pé o smart ni pé what if that marketing team Bíọ́dún
ló gbé promotion yẹn fákin tí ò kì í ṣe Bíọ́dún, because when it comes to a movie kì í ṣe ọ̀kan ló máa ń ṣe náà. O lè rí orúkọ Bíọ́dún bẹ́ẹ̀ kó jẹ́ pé another person, ó dàbí ọ̀rọ̀ ìjà tó ṣẹlẹ̀ láàrin gẹ́ẹ̀ ṣé kì í ṣe Bísọ́lá Badmus, kí lorúkọ gẹ́ẹ̀ yìí, gbogbo big girl, Bísọ́lá Badmus kì í ṣe Bísọ́lá Badmus, Ẹniọlá Badmus àti Davido, nígbà tí ọmọ Davido kú. Ẹniọlá Badmus ló ní YouTube account yẹn tó fi break news yẹn, bòun kọ́ ló ń operate láti ẹ̀dẹ̀ máa rórúkọ ẹ̀ gàdàgbà báyìí. Ẹsẹ̀kẹsẹ̀ tó ti rí pé page ẹ̀ náà fi update ẹ̀, ẹsẹ̀kẹsẹ̀ ló sọ pé kán take it down, but the deed has been done. She wasn't aware. When it comes to celebrity, marketing is not their thing. Ṣé bó sọ pé o ti ṣe celebrity rí, ṣé o tún ti gbàgbé ni? The marketers in that skinny, the team is a teamwork. Celebrity, they will have PA, they will have marketers, they will have social media handlers, they will have this skinny con. Gbogbo wọn ló máa gbowó. So no fíìmù Bíọ́dún yẹn báyìí, gbogbo ó lè jẹ́ àwọn marketing ló sọ pé okay, ẹja lọ polówó ń bí, ẹja polówó ń bí, ibi báyìí rẹ́yìn dáadáa, ibi báyìí mo ti rí ẹ̀kan tó polówó lọ́dọ̀ eléyìí rí tó dẹ̀ tí fíìmù yẹn dẹ̀ lọ dáadáa. Gbogbo ẹ̀ náà máa monitor, kì í ṣe Bíọ́dún gan, nǹkan mélòó ni Bíọ́dún fẹ́ mọ̀, actress lásán ló jẹ́. There are so many people that work behind the scene. That is it. But you are so daft for you to understand that Bíọ́dún lè má jẹyàn tó gbé kinní yẹn lọ sọ́dọ̀ Akin, kó kàn jẹ́ pé marketing team ẹ̀ ni. Ó lè má jẹ́ Bíọ́dún gan ló sanwó fákin owó advertising, but understand baby. But anyways, moving on. Kí ni wàá máa jáde return of Arinzo, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ a turn up for Queen Mother, bẹ́ẹ̀ ni, to be out soon. Ẹ̀yin bloggers ẹ jọ̀ọ́ ẹ máa jẹ́ káwọn èèyàn máa rántí, ẹ máa gbé padà sínú memory wọn. Kò tí ì jáde o, but tó bá jáde ẹ má worry, èmi màá kọ́kọ́ wá gbé fún yín pé ó ti jáde. But tó bá jáde ẹ jọ̀ọ́ ẹ jẹ́ a support Queen Mother. Let's put the devil to shame. Bẹ́ẹ̀ ni, bá a ṣe rally around Tóyìn àti Fúnkẹ́ fún Obasabi aunty àti behind the scene, ẹ jẹ́ a rally around the return of Arinzo náà as well. Bẹ́ẹ̀ ni, àti silent watcher, let's share. Kò di dandan kó wò, tó bá share gan lásán, àwọn èèyàn tó máa rí lọ́dọ̀ ẹ̀ náà wọ́n lè lọ wò. So you have at least help náà nìyẹn. Ìwọ náà ti gbìyànjú. Ẹ jẹ́ káwọn tó ń gbónú ilé kán máa kẹ́rù kiri, kán máa gbé rédíò kiri. Yẹn máa gbé rédíò láti Lagos to Abuja, dá padà láti Abuja to Lagos. Ẹ rí pé ṣé ayé nìyẹn. Wọ́n láwọn gbá dàbí dání, rédíò lọ gbé dání tán ládàbí, bí rédíò yẹn gan ládàbí tó ń dún. Ẹni lọ́wọ́ bọ́ọ̀nà kò ní kábàámọ̀. Ọ̀rọ̀ yẹn wá tó bá ti gbọ́ látòjú òru wà kàn jì wá ti mọ̀ pé òun ni, kò ní kábàámọ̀. Ọmọbìnrin yẹn lọ. Moving on. Mo gbọ́ níbi tó tún ti ta mọ́ ìdílé Aláàfin, the late Alafin Ọba Adéyẹmí, kọ́lọ́run fọ̀run kẹ́wọn. Ṣé orí jẹ́ sọ kíní kò fún ẹ? Is the attaché for me. Is the attaché for me. Àwọn ọmọ bàbá sọ pé fi bàbá àwọn lẹ̀, má fi káàṣì cruise. Onínàbàyọ, ìwọ ò nílé dádì ẹ̀ ní family house ni. Bàbá àti wọn ń jọba ń lẹ́yìn ni. Gbogbo nǹkan tí ò belong to you náà ló fẹ́ gbà mọ́ tiẹ̀. Ilẹ̀ Yorùbá ò kì í ṣe tiẹ̀, ó fi wàdùwàdù, ó ṣàfọ́sí ara ẹ̀ síbẹ̀. Ilé bàbá Lámìdí, ilé ọba ni. Àwọn ọmọ ọba làwọn ọmọ yẹn. Fi bàbá àwọn sílẹ̀ dandan. Ṣebí there was a time kó tó di pé bàbá kú. Wọ́n sọ pé ó fẹ́ wọlé dandan. Ìwọ àti Mèsòrú tó jẹ́ pé ilé kábíyèsí lẹ́yìn ìgbà tí wọ́n ti bà gbogbo ògbóró jẹ́, ìwọ tó ti dó láti for 24 years, tẹ́ ti bà gbogbo ògbóró jẹ́, tẹ́ ti fò Òṣogbo làwàṣà, ẹ máa wálé ọba tẹ́ ẹ fẹ́ bá sí. Ìgbà tán lé ẹ ń bẹ̀, mẹ́kọ́ ló ṣàlọ́ wá láti bá ìfọ́sí. Àwọn ọmọ bàbá sọ pé fílé bàbá àwọn lẹ̀, ṣé dandan ni? Ṣé ìwọ ò wá lẹ́bí kọ̀ọ̀kan, ẹ̀ lẹ́bí gidi ń lè yín ni? Kó lọ sọ́dọ̀ ẹbí yín náà, kó tẹ̀ sọ pé òkè o, ẹ̀yin ẹbí mi náà o, mo ti náà gbàrà náà gbòòrò, ẹ jẹ́ ẹ fàbọ̀ sílé.
You will be claiming what doesn't belong to you. Wọ́n pè yàn queen mother, òun jà pé ìwọ ọgàn ni queen mother gbogbo. Ó jàjàjà lórí ìyẹn náà. Ó ga o. Ọmọ queen mother ó ṣe wedding gbogbo àgbáyé. Ó ní ọmọ tó lọ sí pásọ. Ó ṣàròkọ mo máa rí ọmọ òun nu Emirates first class òun àtọkọ ẹ̀. Mo rí Priscilla àtọkọ ẹ̀ nu Emirates first class. Nǹkan tó ń ná fún flight ẹ̀ kò lè less than $20,000. Bẹ́ẹ̀ ni ẹ lọ wò Emirates ó máa kọ́kọ́ dé Dubai. Mi ìmọ̀ bí tó ń lọ. Ó máa kọ́kọ́ dé Dubai. Kò lè less than $25,000. Wọ́n máa jà kiri ni. Ó dẹ̀ fi lé àwọn Lámìdí ilẹ̀. Ó kì í ṣọmọ ọba. Òun ṣolórí. Ẹ̀ràngẹ̀ ni àwọn èèyàn kan tẹ̀ tó gbé ẹ̀sán ìchìgì àti àmọ́lẹ̀ tó jẹ́ ń bẹ. Ó ṣàtàmọ́ bàbá yẹn bíi leash. Ìgbà tó máa gbé gbogbo story ẹ̀ jáde allegedly wọ́n ní ṣé ló ń talẹ̀ bàbá tó ń talẹ̀ bàbá gbogbo ìgbà yẹn. Nítorí ẹ̀ lọ́ ṣe lé ẹ̀ dànù pé bí bàbá àwọn lẹ̀ òun mú sí bàbá lórí òun gbélé wọn tà lẹ́yìn àwọn ọmọ ẹ̀. Ó dẹ̀ fi fámílì ilẹ̀. Bàbá ṣáà ti wà jàǹsìn. Jẹ́ kí bàbá lọ sinmi. Jẹ́ káwọn ọmọ rere tẹ̀ ti gbẹ̀yìn bàbá. Àwọn ọmọ rere. Àwọn balọ́lá. Àwọn princesses and prince. Ìwọ ò understand. You don't understand Yorùbá culture. Yorùbá yẹn dẹ̀ ló hate jù. But you always want to force yourself inside it. Ó dẹ̀ fi ó dẹ̀ pọ̀ sókè ìrajà. Òun jọba lè láti ni kó lọ máa bó ṣe fọ́ọ̀sì ara ẹ̀ sílé onílé yìí lọ fọ́ọ̀sì ara ẹ̀ sílé àwọn láti. Torí o ti mọ̀ pé poverty ń bá wọn mulẹ̀ bẹ́ẹ̀ gbẹ́ iṣu ń bẹ̀yẹn ni. Torí ẹ̀ ló ṣe lè máa claim ilé ọkọ ẹ̀ kó máa jẹ síbẹ̀ kó máa wọlé kó máa jáde kó máa gbé sórí. Ilé onílé ó mọ bẹ́ẹ̀ oníkálukú ṣe lówó ẹ̀ ibẹ̀ ló máa fọ́ọ̀sì ara ẹ̀ sí. Àwọn ọmọ Yorùbá ò dáa Yorùbá ló burú jù wọn ò dìde fóun wọn ò jà fóun. Mo kàn wò pé ṣé orí ẹ̀ dàrú ni kí ló kàn wá pẹ̀lú láìpẹ́. Ìgbò ò dáa ilẹ̀ Haúsá ló dáa jù ó lọlẹ̀ Haúsá ọ̀hún sí máa wọ́n fi wèrè sọ̀kò padà kò tiẹ̀ wọ́n tiẹ̀ ṣe fún ẹ kò tiẹ̀ lo ọdún kan ó tún ti kó gbá wọlé. Ilẹ̀ Yorùbá mo máa ń sọ kíní kan fún ẹ ní pé kò síbi tó ti lè mẹ́ẹ̀kì ẹ̀ yàtọ̀ sílẹ̀ Yorùbá. Get that into your skull. Bí Nàìjà ṣe rí yẹn Yorùbá ló di Nàìjà mú o Yorùbá ló di Nàìjà mú o. Kò síbi tó ti lè mẹ́ẹ̀kì ẹ̀ ibi tó ti lè yan fáńdáfáńdá ilẹ̀ Yorùbá ni. Kò sí ẹ̀yà tó lè jẹ́ irú ìwọ ọmọ àlè báyìí tó wá sílẹ̀ wá tó wá ń dalẹ̀ wá rú yìí sí. Kò sí ẹ̀yà tó lè jẹ́. Ilẹ̀ Yorùbá ló dáa jù. Ó dẹ̀ fẹ́ kúrò ńbẹ̀. Àwọn Yorùbá ò dáa àwọn Yorùbá ò dáa kí ló ń ṣe lẹ́kọ̀ọ́. Àwọn ló ń bẹ́ẹ̀ rajà sáwọn Ìgbò ni aṣọ tó ń ta yẹn àbáwọn tápà ló ń bẹ́ẹ̀ rà. Àwọn wo ló ń bẹ́ẹ̀ rajà èdè wo ló ń sọ lẹ́nu. Ó tún pòwe ó tún gbé àdàbí tó jẹ́ pé àwa la ní nǹkan wa ó tún lọ ń tọrọ àdàbí wọ́n tún wá ń gbé fèkì lé ẹ lọ́wọ́. Ó dẹ̀ fi lé àwọn kábíyèsí yẹn lẹ̀. Èèyàn tó bá ní business ẹni yẹn ti lọ. Move on with your life. No ṣó dẹ̀ wá rí ní síbẹ̀ látọjọ́ tí bàbá ti wàjà láyé ẹ̀ ti ń ṣamálábáńlá o torí ìgbà tí bàbá wà láyé ayé ò rí báyìí o. Bí bàbá ṣe lọ báyìí ayé ẹ̀ kan bẹ̀rẹ̀ sí ń padà sẹ́yìn. And I don't nǹkan tó bá fọwọ́ ẹ̀fà náà ló máa rí. Ni you are going to defend bàbá àwọn ọmọ ẹ̀ ò defend ẹ̀ ta ló sọ fún ẹ ṣé o lè fẹ́ràn èèyàn ọjọ́ ọmọ ẹ̀ lọ ni. Ẹ máa gbóṣì ọ̀rọ̀ lẹ́nu ọmọ àlè. Ìwọ àti Mèsòrò àìsàn kan ló jọ ń ṣe yín o. Ta ló sọ pé ká ẹ defend na by force na by force ká tó wí ká tó fọ̀ àwọn lọ defend jẹjọ ṣé odidi kábíyèsí ọba tó ṣòwò lè pa tájẹ́ ò lè pa lẹ́yìn sọ pé fẹ́ lọ defend
Torí I don't understand the kind of, mental problem tẹ́ máa ní, tẹ́ máa fi rò ó pé that is the right thing for you to say. Mo tẹ̀ gbọ́ tí wọ́n ò kì í ṣe ọmọ Yorùbá, so ọmọ àlè ni ẹ́, so understandable. But Mesoro, ọmọ Yorùbá ní ìwọ náà. Tí ó bá ń ṣe wọ́n tó jà fún kábíyèsí, àwọn olórí tó wọlé òní o, that is the most dumbest phrase I've ever heard in my life. Ó bá sọ pé tí ó bá ń ṣe wọ́n tó jà fún kábíyèsí, wọn ò ní fi jọba. Well, mi ò lè blame yín. Because ẹ rò pé torí pé wọ́n ti kọ́kọ́ bọ́yìn lóbò, so automatically you have an opinion. Stop defending Baba. Onígbà tí Baba wà láyé tó ń drag Baba, nobody defended him. The man is a very strong man. My dear, the people defending him, they are defending me. Wàá sọ pé you don't know. And did he ṣé wọ́n fi wé pé yín ni? Did the man invite you pé jọ̀ọ́ wá defend me? You said your own. Doesn't mean that they stop dragging the man, no? In fact, you are part of the reason they were dragging that man. If you want to be honest, you were part of the reason they were dragging that man. The man, number one, I mean, this is a very handsome king. Owó wà, ọlá wà, ipò wà. Àwọn ọmọ gangan ló ń tẹ̀pá síbẹ̀. Kí n sọ pé àwọn ọmọ yẹn gan ló ń gbẹ́sẹ̀ lé bàbá, kì í ṣe bàbá ló ń gbẹ́sẹ̀ lé wọn. Àwọn ọmọ yẹn ló ń gbẹ́sẹ̀ lé bàbá. Bẹ́ẹ̀ni, because when they get there, they were overwhelmed with the wealth, the luxury, tí ìyáláyà wọn ò rí rí. That is it. Tí ìyáláyà wọn ò rí rí. So they wanted to be a queen. And Baba, ọba ò kì í kọ́ ìyàwó náà. Bẹ́ẹ̀ni, ọba ò kì í kọ́ olórí náà. Yẹ̀wù pọ̀ lóríṣiríṣi. Ó yẹ máa wọlé ni. Wọ́n dẹ̀ bímọ, wọ́n dẹ̀ ṣe kí ni. Lóun lòun defend Baba jọ against kí ni. Ó ní ọmọ Baba ò defend Baba. Ṣé Baba kọ lẹ́tà fún ẹ pé òun ní the defense? Mrs. Defense Minister. Gbogbo èèyàn tó defend ilé ayé àríbáyé láti ṣe rí ni. I came to defend my husband. I came to àríbí ayé bọ̀dá láti bó ṣe polúkúrú nùṣù. Ṣé wọ́n máa ń fìwé pé yìí ni kẹ́ tó máa sọ pé fẹ́ wá jà fún yàn? Ẹ fẹ́ jà fún ọba. Èèyàn sọ pé òun fẹ́ jà fún ọba. Odidi ọba. Kóró gbá lẹ́nu ẹ̀. Ó ní àwọn ọmọ ẹ̀ ò nífẹ̀ẹ́ bí wọ́n ṣe nífẹ̀ẹ́. You will continue to say it because kó sì lọ. Ṣó mọ nǹkan tó máa tó mọ̀ pé ó lè jẹ́ kí ni sí. Ìwọ ṣe báyìí. Ìwọ lọ bá bàbá níbi tó wà. Nǹkan tó ṣe orí àwọn ọ̀rọ̀ tó ń di wàhálà kò ṣe kí ni. Lọ síbi tí bàbá wà. Lọ bá wọn. Kó lọ máa defend wọn bẹ́ẹ̀ because ó possible kan tó máa attack bàbá mọ́ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni. Ó possible ṣó mọ̀ pé defender ni ìwọ wálé ayé wá ṣe. Lọ síbi tí àwọn ọmọ bàbá wà bẹ́ẹ̀ wọn ò defend ẹ̀. Ìyàwó ẹ̀ wà bẹ́ẹ̀ wọn ò defend ẹ̀. Ìwọ ló wá gbé ọ̀rọ̀ bàbá sí orí. Bó lórí ṣe kún ní ààfin. Bí family ṣe kún bẹ́ẹ̀. Bí àwọn ọmọ bàbá ṣe ẹ̀ máa ọmọ tí Lámìdé ọmọ tí Lámìdí bí. Wọ́n ní mo sọ pé o ṣáà mọ̀ bí tí bàbá wà. Wá bàbá lọ síbẹ̀. Wọ́n ti ń àtàkì bàbá síbẹ̀. Lọ ibẹ̀ láti ní ìdẹ́kọ̀ ti defend bàbá kì í ṣe lórí Facebook. Leave this family alone. Kí ló dé? Ilé ètò pọ́n lára bàbá òun náà ti tó náà. Kí ló ṣẹlẹ̀? Leave the name out of your mouth. Ẹ ṣáà ti pa. Bẹ́ẹ̀ ni. Ara ìwọ náà wà bẹ́ẹ̀ tó fi ń drag man. Jẹ́ kí máa yẹn lọ sí mi. Leave his name. Leave him for his family. You are not his family, my dear. You are not his family. Kò mọ̀ yẹ́ ẹ rí. Bẹ́ẹ̀ ni. Àtàṣe náà lẹ ṣe débẹ̀. Ṣàtàṣe jù. Bàtà ẹ̀yin ọmọ ọ̀rọ̀ kí ìran tẹ́ ẹ̀ ní ìran yẹn náà lẹ máa ṣàtàṣe kiri. Irú Mesoro. Wọ́n ní kó tọ́ka sílé bàbá ẹ̀ kò mọ ibi tí ilé bàbá ẹ̀ wà. Òun ló dẹ̀ ṣàtàṣe dé tó bá lọ pòkè káàtì wọ́n sọ pé kábíyèsí Ọọ̀ni òrìṣà fẹ́fẹ́ Mesoro. Tó máa sọ pé ó yá mú wa lọ sílé dádì ẹ̀. Àṣà mọ ilé dádì wọn náà ṣàti wá ń tọrọ wọn. Àṣà rí gbogbo ẹ̀. Ibo ni Mesoro fẹ́ lọ? Kò nílé bàbá. Máa rìn kiri bí òkú káàkiri like a ghost. Bí spirit. Gbádùn Ọlọ́run. Moving on. Ṣé rí
ọ̀rọ̀ Queen Dami, I swear to God, mo avoid it. Why? Because I'm like, me ìmọ̀ nǹkan tẹ́ fẹ́ kí n sọ. Ṣé rí àti mọ kíní láti bẹ̀rẹ̀. So I'm not even surprised. That is why I am lost of word. I saw a lot of people dragging her. Queen Dami at Portable. I just don't want to talk about it. Because let me tell you something. Ọmọ tó bá ti lè jẹ́ láti kékeré ló ti mọ̀ pé òun fine. Àwọn kò ní fún òun ní nǹkan. Irú wọn ò kì í fẹ́ ṣe. And this has already started since when her mama gave birth to her. She has been having her ways with men láti kékeré, kì í ṣe kó ṣe bẹ̀rẹ̀. So she will be lost in life. Kí ni age ẹ̀ tó lọ fẹ́ Alafin tẹ̀bí ojú kòkòrò náà ni? Kì í ṣe pé ó máa sọ pé ó nífẹ̀ẹ́ bàbá. Para tó kúrò lọ́dọ̀ Alafin báyìí. Òun ló kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ṣẹ̀sìn láàrin àwọn olórí yẹn. Ọ̀dọ̀ Portable ló wà. Portable tó wà lọ́dọ̀ ẹ̀ torí kíni àtijẹ àtimu ló fi wà lọ́dọ̀ Portable. From Alafin degraded to Portable. Tí Portable tún lo opportunity láti insult gbogbo ọmọ Ìbàdàn. Kò sí POP Ìbàdàn. Gbogbo yín lẹ rántí story yẹn. Ibẹ̀ yẹn mo ti mọ̀ pé ṣe rí ọmọ yẹn kì í ṣe first time tí Portable máa bojú ẹ̀jẹ̀ ni. Ìgbà yẹn ibi tí mo ti zero mind mi lórí Queen Dami. Ní ìgbà tí Farida sọ fún pé yá wá máa po cream, ó ní skin tó dáa. Máa kọ́ ẹ bó ṣe ń po cream, ìwọ náà wá tiẹ̀ níṣẹ́ lọ́wọ́, ọkọ ẹ máa balẹ̀. Kí ló fi sú Farida? Ó tún lọ ń rojọ́ Farida fáwọn èèyàn ni pé woman yẹn kò dáa, ó fẹ́ rìn mọ́lẹ̀. Èèyàn tó sọ pé nígbà tí Portable bojú ẹ̀ jẹ́ tó fẹ́ wá lù ẹ̀ mọ́lẹ̀. Èèyàn tó tún gbà ẹ̀ tọwọ́ tẹsẹ̀ tó fún ẹ ní ó lè òun kọ́ lọ́fẹ̀ẹ́ ni òun ló ń ra gbogbo nǹkan material tó máa fi po cream fún. Kó tẹ̀ kọ́kọ́ stand on her feet torí ọmọ yẹn ò ní nǹkan kan. Ibẹ̀ mo ti mọ̀ pé bó ṣe lọ ló ṣe máa bọ̀. Ìgbà yẹn tó sọ pé kí ló kọ ó ní 1000 adviser 0 helper. Lẹ́yìn ìgbà tí Farida ti gbé iṣẹ́ cream rí lọ́wọ́ pé kó tiẹ̀ sì ní nǹkan tó ń ṣe. Látijọ́ yẹn ẹ̀mélòó ló ń polówó cream. Mo ti mọ kíní ìkó tó di pé ó ṣẹlẹ̀ pé Dami máa padà sọ́dọ̀ Portable. Gbogbo lẹ́tà tọ́jọ́ ń fúnra wọn yẹn. Wọ́n ń dóra wọn pàṣípàṣí. Ó ti pẹ́ tí Portable ti ń comment sọ́dọ̀ post Queen Dami. Ó ti pẹ́ náà tí Dami ti ń comment tí Portable ti ń comment sọ́dọ̀ post Dami. Kí ló dé tí Dami ò block ẹ? Portable ò dẹ̀ comment pé something like Portable ń comment bí pé my wife my love kò síbi tó lè lọ èmi ni so understand it see? And she left the comment and you left the man to be commenting something like that. Ṣebí ìgbà tí Portable gbé gbogbo voice gbogbo message tọ́jọ́ send síra wọn jáde tọ́jọ́ ń gbowó lọ́wọ́ ara wọn. Wọ́n ní ọmọ ẹ̀rọ òbí yẹ. Èmi ò wà surprised Ọlọ́run. Portable Dami ò ń ṣọmọ tó lè ṣiṣẹ́ ọ̀lẹ ni. Ẹlòmíì nǹkan tí Farida ṣe fún yẹn tó fún ní business startup lẹ́lòmíì need obìnrin míì tó fẹ́ ṣe kò rí o. Owó lẹ́lòmíì fi ń ṣe irú nǹkan tí Farida ṣe fún lọ́fẹ̀ẹ́ tí ò lè maintain. Lọ́wọ́ mo ṣe máa ń sọ kíní kan fún yín pé ṣe rí àwọn ará Nàìjíríà they will never appreciate anything if it's done for them free. Ó dàbẹ̀ ni pé tó bá send owó sí wọn tó bá send $100 ẹlòmíì máa sọ pé $100 ló yẹ kó send máa sọ pé ṣé bàbá ẹ̀ ló ń bá mi ṣiṣẹ́ owó mi ń bí báyìí. Ó mọ nǹkan tí máa ṣe kí tó rí $100 tèmi fún wọn. Ẹlòmíì ò tiẹ̀ ní ṣe thank you. Why? Because it's free. Wàá máa rí kọ́ wọn lemọ́lemọ́ báyìí ni. Kọ́ wọn ló máa jí ẹ lórí bẹ́ẹ̀. Tó bá ti kọ́kọ́ rí WhatsApp message hello good morning báwo ni weekend yín má tẹ̀ down. Wọ́n gbé ẹ mọ́ra ni àbí kọ́ máa send the prayer quotes
prayer kìíní kan sí ẹ irọ́ ni wọ́n fẹ́ wá ṣe bẹ́gibẹ́gi ni. People don't appreciate things that are done for them. That means a person tó jẹ́ pé òbò ní iṣẹ́ ẹ̀, òbò gbígbé lẹ̀. Ṣé gbogbo chat yẹn ò sí ń bẹ̀? Àwọn èèyàn sọ pé kò sí date ń bẹ̀. But we've seen Portable commenting on the recent pictures of Dami on Instagram. Bloggers were carrying it. Ṣé wọ́n máa sọ pé òun ò rí Portable kò ṣe block ẹ̀? If you know that you are done with this person, you don't want to have anything to do with him. Tẹ́ bá rántí the second time tó padà before this last time. Dami sọ pé yẹn wá bá òun nu DM ni. Ó sọ pé ayé ló ń ṣe òun pé kóun gbàdúrà fún un. This is the person tó bú gbogbo ìlú ẹ̀, tó bú kábíyèsí, tó lòun bá kábíyèsí tọ́jú ọmọ, tó bú yẹ ẹ̀. Ló wá sọ pé kó máa gbàdúrà fún un. And you've known Portable to be a manipulative person. Pé gbogbo nǹkan tá ẹ jọ sọ is coming to show it outside. Ṣé máa sọ pé Dami is stupid ni? No. Dami is a person tí ò lè fọwọ́ ṣiṣẹ́. That rely on men. If you see her pictures and her posts, nothing educational, nothing business like, always provocating posts náà ni. Tó máa ṣọ́yàn ọ̀lẹ, àbí tó máa lọ party, tó máa ṣe white party, ó máa wà ń bẹ̀. Ó máa gbọ̀ndí wélékewéléke báyìí ni. Flexing and flexing on nothing. Education is zero. Sense is zero. Morals is zero. Business is zero. Kẹ́ṣà fún. Kó máa fún Dami ní 100,000 àbí 200,000 per month. She's fine. Kó ṣáà máa do kó máa fún lówó yẹn. She's fine. Kò fẹ́ ṣe nǹkan kan. Ṣé Portable ò gba ṣọ́ọ̀bù fún? Kẹ́tẹ̀ gbàgbé ilé tí Portable gbà fún. Kàtẹ́ ọ̀pá àdúgbò nìyẹn gba ṣọ́ọ̀bù. Iṣẹ́ tí Fàrídà tó wà fún ńkọ́. Business tí Fàrídà introduce ẹ̀ sí. Tó lè fi pick start. Owó wìrìwìrì ló ń wà. Ọmọ yẹn ò fẹ́ ṣe. Ló wá jáde tó wá send letter sí Portable lẹ́yìn ìgbà tó ń comment kìíní tó ń gbowó lọ́wọ́ ẹ̀. Àbọ̀ ò gbowó lọ́wọ́ ẹ̀. Tó ń gbowó lọ́wọ́ Portable. Ó wá ń send letter sí Portable lẹ́yìn ìgbà tẹ́jọ́ ń chat tó ń comment sórí post ẹ̀ tó ń gbowó lọ́wọ́ ẹ̀. Àbí ìgbà tó sọ pé kìíní DJ Chicken pé ẹ̀ tó sọ pé ṣé ìwà tí Portable wà ní tó deny ẹ̀ ṣó tún fi yẹn parọ́ níwájú ẹ̀. Ṣé rí ọ̀rọ̀ Dami? Ajá máa padà sí èébì ẹ̀ ni. Irú obìnrin tó jẹ́ ni. Obìnrin mi once ó ti tán. Ẹ wo Àṣàbí náà. The same thing. I don't know. Ṣé Portable fi àdòdùn sí? Àṣàbí lọ sí podcast. Wọ́n tún béèrè lọ́wọ́ ẹ̀. Portable tó sọ pé tó ń wá àké tó fẹ́ fi ṣá ẹ ní crossover night. Ìwọ tó bímọ méjì fún. Tó ń gbé àbráká yé àbí kí ló ń gbé pé káwọn kan sì jáde kan wá ṣe ẹ̀ pa. Tó na gbogbo àwọn àbúrò ẹ̀. Tó sọ̀rọ̀ sí yẹ ẹ̀. Tó ní yẹ ẹ̀ tọrọ 50,000. Wọ́n á gbé ẹ lọ sórí podcast. Wọ́n á sọ fún ẹ pé ṣé tó bá apologize ṣó máa gbà padà. Ọlọ. Ìyẹn náà kọ́kọ́ rò. Just imagine this kind of girls. Imagine the kind of parents that raise them. It's not about kó raise ọmọ nílùú òyìnbó. Ṣebí Naija náà ti raise àwa. Ṣebí Naija náà ti the desperation in them. Nǹkan t'Àṣàbí bá lọ kọ́ ló bá padà. In fact, ó tún worse ju. She's famous for the wrong reason. Fíìmù tó bá lọ pé tó bá date Portable fíìmù ẹ̀ máa ta. Ó wò rí because Portable is a person tó jẹ́ pé òun ló fẹ́ máa ṣe fóbìnrin kò fẹ́ kóbìnrin gbèrè. Nǹkan tó bá dẹ̀ ti fún ẹni kó gbà. That is why Mẹ́wàjí is in the house. Accepting everything. Tó bá ti bẹ́lẹ̀ ìjà, ó máa fi Mẹ́wàjí kẹ́. Tó bá ti bẹ́lẹ̀ ìjà, ó máa fi kẹ́. Bẹ́ẹ̀ ni náà. Àṣàbí ṣì ronú sí èèyàn tó fẹ́ fi àáké ṣá ẹ ní crossover night. Wọ́n máa ń béèrè pé ṣòṣì máa fẹ́ ẹni yẹn padà kankan ronú. Ó ní ìwọ́n tó ti ẹ̀fọ́ ní ìsinmi. Ó ní Portable take advantage o. Olóró ò lọ́mọ kékeré. You can say everything about Olalomi, but that one is a lie. Ó ní Portable take advantage o. Na so I dey look. Ẹ̀yin èèyàn ẹ̀bẹ̀ advantage kí ni? Ṣé virgin yẹn ni? Ìwọ kọ́ ló ń ṣòbò yẹn ni. Wọ́n sọ fún ẹ gbogbo ìgbà tó ń bojú ẹ. Ṣé ó ṣe à ń bojú ẹ jẹ ni? Ìgbà tó bí first born ó bojú ẹ jẹ. Ó tún lọ lóyún second born fún.
àwọn èèyàn sọ fún ẹ ó sọ pé kàn fi ẹ́ sílẹ̀ kíní kan ṣe kíní kan nísìnyí wàá padà àwọn obìnrin yìí máa padà torí pé kíni they don't believe in that tó bá yẹ pé Àṣàbí ò fẹ́ Portable by now ó ti lè famous èèyàn tó bá ń wá fáwọn owó fóònù ó ti lè famous kó tẹ̀tí ní látijọ́ tó ti jọ síbẹ̀ gan kí ló ti wá ṣe yanjú gan yàtọ̀ sí pé ó tẹ̀ tún bá yé ẹ̀ jẹ́ kò lè bá yé mi jẹ́ ó ti bá yé ẹ̀ jẹ́. Number one, he has limited the chance of you getting a better man in your life. Ó tún brag pé òun gbọmọ méjìlá rẹ̀. You are a fool. In fact, you are even dumber than Queen Dami. Ṣebí Queen Dami ò bímọ fún. Queen Dami ò bímọ fún. Ó dẹ̀ sọ kínní yẹn. Queen Dami sọ pé ládùúgbò gbogbo obìnrin tó bímọ fún ẹ káàkiri kémi náà wá tó wá bímọ fún ẹ kò jọ. Lẹ́yìn ìgbà tí Queen Dami ò bímọ fún tó wà tí Queen Dami jà lẹ́yìn ìgbà yẹn kọ́ ló lóyún ni. Torí pé you want to be his favourite tó fẹ́ kó fẹ́ ẹ dandan ṣe Portable ṣe máa fi ń bu ẹ. I will not marry you. I only love my wife, family, baby. I only love my wife. Òun ò ní fẹ́. These girls, they are, is a product of their mother. That is just the only ọmọ yẹ kí kéèyàn má bímọ sínú ìṣẹ́ àbí kéèyàn má fi ìṣẹ́ tọ́ ọmọ. Train your children to believe in themselves, because if you ever settle for Portable pẹ̀lú wọ́n tó ń ṣe káàkiri, my dear, moral advice, because I don't think they've already implemented that kind of advice for people like you. Ọ̀tọ̀ ní pé obìnrin tó fẹ́ kúrò nílé ọkọ advice kìnnìkan obìnrin tó kúrò nílé ọkọ ṣe kìnnìkan bọ̀ ìwọ tó fẹ́ Portable. Tó bá padà ó tún sì máa ṣe wọ́ọ̀sì sí i. Ṣé wọn pé tẹ́lẹ̀ kó wá escalate lórí aládàá tẹ́fí ìfàdà ń léra yín káàkiri aláàkéjàre ẹ ti gbéra yín lọ police station ìgbéyàwó àbí relationship ọdún mélòó torí ẹ̀ẹ́dọ̀ fẹ́ ra yín sílé báyìí relationship ọdún mélòó pátápátá 3, 4, 5 years tẹ́ bá máa lo 20 years nǹkan òkú lẹ́lẹ́jà ń tà nìyẹn. This is why sórí ní ayé jẹ́ kí iṣẹ́ ọwọ́ ẹ̀ kó tó ẹ̀jẹ̀. Àṣàbí simple ìyẹn gangan ló dùn mí jù because the girl is talented. She doesn't have any business with Portable. Ojú wa lójú rí. Ó fẹ́ fògo shine. If Okiki did not kiss me, I cannot sleep. If Okiki did not kiss me, I will die. Oúnjẹ tí mò ń jẹ lọ́wọ́ jábọ́ lẹ́nu mi. Ó jábọ́ lẹ́nu mi ni mo ní. Gbogbo aláwọ̀ pé ayé ọmọdé yìí ti bàjẹ́. Lẹ́yìn podcast ó sì wà bójú ẹ̀jẹ̀ o. Wọ́n tún ṣì ń béèrè lọ́wọ́ ọmọ arìndín pé ṣé tó bá tún padà wá tún lọ. Wo má wọ̀rí. Ọ̀tún gbà tó bá gbòkú ẹ jáde kúrò ń bẹ̀. Torí lè tó bá máa lọ́nsìn o lè má wà láàyè. That is the extent. Portable doesn't care about any woman. He only care about himself. And he doesn't like a woman that make it. Because he feels like tóbi ní bá ti make ẹ kò ní gbọ́rọ̀ sí òun lẹ́nu mọ́. He want women that amount to nothing. Tó bá mọ̀ pé o fẹ́ jèrè Portable, Àṣàbí, let me tell you one thing you're going to do. Stop acting. Don't do any business. Ilé tó fún ẹni kò kàn ra jókòó sí. Jẹ́ kó máa fún ẹ lọ́wọ́ oúnjẹ. That is the only reason tí Portable fi máa fẹ́ àbí tó fi máa rí lọ́wọ́ ẹ. Má lọ sí podcast. Ṣé o mọ̀ pé live ní Queen Dami ṣe tó dí gbogbo wàhálà yẹn lẹ́ǹgbà yẹn? Live video tí gbogbo ayé wọn. Ó náà ti sọ pé ìyàwó ilé ìgbọ́dọ̀ máa ṣe live video. That's the kind of man Portable is. But you'll be checking it. You'll be alright. Ẹyin wá fáwọn owó fóònù. Ìfà náà tẹ wá náà ló sùn yín ti fi ládùúgbò gbogbo ọkùnrin tó gbádùn tó wà ní ayé. Èèyàn tó ti ya wèrè rí. Portable ò ní márúwá. Ọ̀nà. Ìyá yín try. Ọ̀nà. Ìyá yín ó ṣe kí ni? Ó try. Mọ̀mọ́ yín. Àwọn dẹ̀rẹ́ inú wọn máa dùn ṣe bí mọ̀mọ́ Àṣàbí ló ń tọrọ 50k yẹn. Inú wọn máa dùn ni pé wọ́n fún òun lówó. 50,000 gan ẹ̀yìn èèyàn mi ẹ̀jẹ̀ àti ẹ̀wọ̀ náà. 50,000.
50,000 naira be $50,000 because I don't. Guinea, hello, gani gbogbo network portable to money 50,000 because báwo ló ṣe máa fún ìyá àgbàlagbà ní 50,000 naira tó wá máa drag ìyá yẹn ní online ìyá ìyàwó ẹ̀ because àwọn àbúrò mi gan tó bá fún $100 wọ́n máa jà ní táwọn sọ pé mo fún ìyá mi 50,000 naira màá máa drag ìyá tí mo fún ní 50,000 naira 50,000 naira 50,000 naira. Is that not $20 or $30? Ha! Owó tí ò táwọn ọmọ jẹ pizza. No drag ìyá fún. Tí ìyá yẹn dẹ̀ tó ń bẹ̀bẹ̀ jọ, mo fẹ́ sáré fi ṣe nǹkan ni o. Jọ̀ọ́ ṣàánú mi o. Ah! Ọmọ ọsàn ló ń kó gbogbo báyẹ̀ lóòótọ́. Owó yẹn nìyẹn. Moving on. Gbogbo yín lẹ rí trending video Mommy Shafi Bello. Honestly, the steez is too much for that woman. I love her. I love her like Kilode. I love her. You know, she's this elegant woman. When you talk about elegance in this Kenny, talk about Shafi Bello. I love that woman. And what happened at that party is that number one, these party bloggers, you understand? I think they have another mission when it comes to inviting them to party. You know, Sherry, they on record. This is not a live section. Say on record the video. Ó máa padà lọ wo video yẹn. Wàá wo bí tó kù sí. Wàá crop bí tí ò dá kúrò kó tó upload ẹ̀. Àbí? But these party bloggers, intentionally, they are looking for flaws of one person or the other. Shafi Bello was coming in. She saw a seat, she sat down. Nígbà tó ti jókòó yẹn, ẹ tẹ̀lé láti entrance tó fi wọlé. Ìgbà tó ti jókòó yẹn, that should just stop. You understand? Ẹni yẹn ti jókòó. She gbé camera sí lójú. I know the party blogger was not expecting what that man, Lakunle, what he said or what he did. But, okay, the party blogger should have stopped when she has already sat. Then, when the issue of that brother sending Shafi Bello up, the party blogger should have cut that part. So, they are there for the drama. The drama makes their video trend. Our bloggers, our speakers, we don't even influence. You got to social media, but sharing our party bloggers, they are there for the error. I want more reasons of women. Error yẹn ni kẹ́ máa wá o. Tá bá ti rí error, bóyá ọwọ́ ẹnìkan rí ṣàkàṣàkà, àbí bàtà ẹnìkan ti yẹ̀, àbí skin ẹnìkan ò dáa, ẹ tẹ camera sí wọn lójú, kẹ́ gbéná sí wọn lójú, káwọn ayé lè rí, àbí èèyàn méjì kan wọ́n mọ́ra wọn lójú, ìyẹn gbogbo la fẹ́ rí o. They are there, maybe they are trained for something like that. Because as a professional that you are, because mo máa like a developed country for me. To ban share anything, Met Gala or anything new, they take the best pictures and videos of their guest. Any event, about to celebrity, but they take the best videos, the best angles. In fact, before that time, kí celebrity yẹn tó débẹ̀ gan, wọ́n ti ní idea bí ṣé floral ní aṣọ tó máa gùn ló fẹ́ wọ̀ ni, so that ibi báyìí la máa dúró sí ta fi máa capture it tó máa fine dáadáa. If it's not good, they will not release it. Barely lo máa rí tó máa release it because the artist can sue them. But ṣe rí àwọn party blogger Nigeria, they are there for the mistake because the mistake will make them trend. That is it. Èmi wọ́n sọ pé organizer of the event ló yẹ kó take note. You can stop all these things. Èèyàn tó record Mommy Shafi Bello, ẹ shelf wẹ̀. Period. Ẹ máa sọ pé ẹlẹ́yà tí mo ó ti wà tó ṣe kinní kan jù. Yes, mo wà frank, mo dẹ̀ wà brutal. Ṣó ti yé yín?
event èèyàn tó record Shafi Bello dé gbogbo ibi tí ọ̀rọ̀ òun àti bọ̀dá yẹn ti ṣẹlẹ̀ tán léra wọn kúrò lórí iṣẹ́ yẹn ẹ shelf ẹni yẹn kẹ̀dẹ̀ sọ fún gbogbo àwọn tó kù ẹ̀yin organizer wípé ẹ má invite ẹni sí anything mọ́ this particular company then kò bá jẹ́ 6 months ẹ máa fi shelf ẹ. There should be, rules and regulations, strict rules and regulations that people have to be forced to abide by. These are celebrities. You understand? But these are celebrities. They are not supposed to be put on the spotlight like that. And Shafi Bello ti walk in, ó ti wọlé. Èmi gan máa ń wò pé báwo náà ṣe máa ń rìn pẹ̀lú camera. Ẹsẹ̀ mi máa gbọ̀n báyìí. You understand? You will know that most of them are very uncomfortable with the way those people will be following them with camera. Wọ́n try gan wọn lọ. Èmi ò tẹ̀ láìkẹ́ tó máa gbé camera bíi mẹ́ta mẹ́rin tí wọ́n lójú báyìí tó dẹ̀ máa rìn, you see a lot of them very, very uncomfortable. Ẹni yẹn ti wọlé ó ti jókòó. Why are you still recording? That's number one. Number two, okay, bóyá o mọ̀ pé obviously you do not know that issue will happen. But issue yẹn ṣe ṣẹlẹ̀ báyìí. The next thing you're supposed to do is to crop out. In fact, you are supposed to stop recording at that moment. But who will record? Even until that woman says, stop, what's it do now? And by the way, headquarters tó yẹ kó cut ibẹ̀ yẹn kúrò. Ọmọ join ẹ̀ mọ́ kó lè jẹ́ kí ẹ trend dáadáa. And these are celebrities. And Mama fi wọ́n sí spotlight. Like, why? You have to make a person a scapegoat. The way they used to. Ṣé àwọn tẹ́lẹ̀ ló máa ń funny, but now it's no more funny. These are human beings as well. And they have to be polite. Kì í ṣe irú àwa yìí tó jẹ́ pé wèrè ni wá. Tó bá ṣe rẹ́rẹ́rẹ́rẹ́ àti máa sáré bógò lérí ara wa. Kì í ṣe pé kíní. But this celebrity, they cannot do the way we do. Àjẹbẹ́ àwọn ló tún máa jẹ̀bi. Àwọn ni victim o, àwọn ló tún máa jẹ̀bi. At the end of the day. Because it's annoying. Ẹ ti record ẹni yẹn. Ó ti wá jókòó. Stop the recording. Okay, bye. There was an issue with somebody here. Cut that place away. Ó ní mo sọ pé èèyàn tó ní kíní yẹn ló yẹ kẹ́ shelf. What does the shelf mean? Stop that person from coming to event again. Get the sọ fún àwọn tó kù kó máa invite. Ó rí àwọn tó kù máa pé wípé tẹ́ bá ṣe rọ̀dọ̀rọ̀dọ̀ àbí ẹ gbé anything to trend, to put the celebrities on spotlight, to trend. We are going to remove you. Let there be. Torí pé one thing ni pé there's nothing like organized anything. Tó bá ti fẹ́ ṣe event báyìí. Bí a ti ní group chat àbí WhatsApp chat tó ti máa dá sí tí gbogbo wọn máa lọ síbẹ̀ tó máa lọ hàn everybody come inside. Ọgbà ìjẹ̀bọ̀n gan-an gbé dání gan kò séyàn tó máa mọ̀. Kó jẹ́ ìbọn náà these guys be camera kò séyàn tó máa mọ̀. Those people are not there to, make the celebrity look good. They are there for the drama. So why are they there if they're going to put your guest in the spotlight? Tell her funny, but now it's no more funny. They are targeting the celebrities. Ọjọ́ tó bá ṣì máa da event yín kan rú. Ọjọ́ yẹn lẹ tó máa understand pé kí ni gbogbo nonsense yẹn náà. Ó ti ń pọ̀ jù now. Until the person has to tell you to stop. When there's a dispute, that's not when you are supposed to carry your camera and be recording. Keep that drama off. This is their private moment. They were invited. Man, no, come on, invited me, kò ní wá. Báwo mo ṣe máa wá síbẹ̀ yẹn tó jẹ́ pé kíní. Èmi gan mo ní ti bá rí camera bẹ́ẹ̀ sẹ́yìn. Rí pé normal thing. Ọmọ mi, there was a day tí mò ń gé nǹkan. Mò ń dáná nínú kitchen. Ọmọ yẹn mi wá gbé fóònù sókè wá bẹ̀rẹ̀ sí record. Ṣé ni gbogbo ọwọ́ mi ń gbọ̀n báyìí. Nǹkan téèyàn lè gé tẹ́lẹ̀ dáadáa. Ṣé ni gbogbo ọ̀ka mi ń gbọ̀n báyìí ni tí mo wọ́ra mi pé, there's so many people that are uncomfortable with camera. Camera makes people very uncomfortable. And àwọn yẹn error yẹn náà wà. Báwọn kíní bá ti kíní sọ̀rọ̀. Ó gbé anything viral báyìí for 6 months or a year. That's the penalty. And he invite the company yẹn wá sí any event mọ́. Orí àwọn tó kù máa gbé.
because it's becoming unbecoming of them. It's really, really becoming unbecoming. And they can do it to anybody. Oh, buy their old, buy their young. They can do it to anybody. So speaking of party bloggers, ẹ jẹ́ nǹkan sọ̀rọ̀ fẹ́rẹ́fẹ́ nípa ti Aunty Fathia tó ṣòkòtò Aunty Fathia. Mo ti rí birthday videos Aunty Fathia, pictures, clothes. Pink kan ló tiẹ̀ wọ̀ mí lójú tí mo sọ pé mò ń bọ̀ wá kó nu wardrobe. But ṣe jumpsuit àti white tó ń dí gbogbo wàhálà mi tẹ̀ mọ́ kan tí mo fẹ́ pa aṣọ yẹn. Èmi gan wò pé come on now. Number one, ṣé mistake ni bó ṣe wọ́n aṣọ yẹn because àbí wọ́n dá aṣọ yẹn ní Temu. Did the tailor made mistake àbí that is the style of the clothes? Bí àwọn ọ̀dẹ̀ wọ́n dáadáa kan tó wọ̀ because a trouser waistline kan náà máa ti ń wọ̀n ṣòkòtò ni àbí ṣé bẹ̀bẹ̀rẹ̀ ẹ̀dì náà ti máa wọ̀n ṣòkòtò. I don't think that they thought that through. I don't think that Aunty Fathia is not she's a modest person. So this is why I'm going to give her a pass. She's not a person to just So this is why I will give her a pass concerning this thing. Maybe there was an error with the clothes. Bóyá wọ́n order aṣọ yẹn ìgbà tó máa dé length Aunty Fathia àtàṣọ yẹn kò because the corset ṣé corset máa ń dé hips èèyàn ni I don't know. I don't think so. Corset ṣe bí inú ni corset máa ń mú. The style of the clothes is too. Kí n sọ pé wọ́n order aṣọ yẹn ni. That is the perfect explanation. Because if it was a designer that sew, or a fashion designer that sew that clothes, the trouser is supposed to be at the waistline. That's the only thing to mess aṣọ yẹn up. Ṣètò kí wọ́n jẹ́ pé style aṣọ yẹn nìyẹn. Bóyá wọ́n order aṣọ yẹn ìgbà táṣọ yẹn máa dé wọ́n á rí pé aṣọ yẹn gùn ju Aunty Fathia lọ. Ibi tí ó yẹ kí nǹkan dúró sí kọ́ ló dúró sí yẹn mọ́ téèyàn bá order aṣọ ní Temu àbí order aṣọ ní Shein. Ṣé mo bó ṣe máa ń rìn? Kò wá sí nǹkan tó lè ṣe mọ́. Èmi wá rò pé òkè irú aṣọ yẹn tí corset ti gùn lórí òbò ẹ gé sí méjì ẹ wá wọ white trousers sísàlẹ̀ ló bá parí. Ẹ gé aṣọ yẹn ẹ wọ trouser tó máa cover corset yẹn dénú yín ló bá parí. The jacket is to die for. Àwọn nǹkan pọ̀ tí máa kó nu wardrobe Aunty Fathia àti Maria. The jacket, I love the bling, I love the choker, I love the more like a cup breast yẹn. Bling yẹn. But Sherry, the corset is nice, but the trouser, if that is a jumpsuit, I think it should be a jumpsuit. The trouser is too low to be a trouser. Láyé mi rí ṣòkòtò tó wá tó, I swear. Ṣòkòtò yẹn bẹ̀bẹ̀rẹ̀ ẹ̀dì ló wà. Ṣé ló dàbí pé tí ò bá ṣe pé nǹkan kan mu ṣòkòtò yẹn máa jábọ́ ni. Maybe they did not get the style very well. Aunty Fathia is not somebody that is not modest. So ẹ gbàgbé pé ṣé nǹkan tó yẹ kó wà at 55 then no, she's a modest person. I think the clothes, anything that can make sense concerning that clothes ni pé aṣọ yẹn bóyá wọ́n order ẹ̀ ni bó ṣe order ẹ̀ length tó wá fún wọn ó gùn ju length Aunty Fathia. Aunty Fathia ò ga púpọ̀ bóyá aṣọ yẹn length mannequin ni ṣe mo bí fún mannequin ṣe ga yẹn. So ibi tó wá yẹ kó dúró sí lára Aunty Fathia aṣọ yẹn wà dúró sí because that still makes sense, compared to any other excuse. That's the only thing that will say it makes sense now. Aṣọ yẹn gùn ju Aunty Fathia lọ. That is why gbogbo nǹkan tó yẹ ibi tó yẹ kó dúró sí bóyá ìgbà tí stylist wọn dẹ̀ wá rí aṣọ yẹn àbí ìgbà tó máa wọ aṣọ yẹn ó ti late wọn ò dẹ̀ fẹ́ bà aṣọ yẹn jẹ́ ṣóyè yín náà ṣe kúkú rock ẹ̀bẹ̀. Èmi wọ́n sọ pé tó bá jẹ́ pé wọ́n ti wá mú jacket yẹn wọ́n ti button ẹ̀ gbogbo àṣírí aṣọ yẹn ò ní tú tó yẹn náà ṣó ti yẹ yín sí. Àwa náà mọ díẹ̀ ń pa aṣọ so of course, but she wanted to showcase the chest area but she have button
that clothes, because if that is the style, something is wrong with that stylist or fashion designer. If that is the style, the shokoto is supposed to shokoto, could they be dodo, you know, and the clothes will have looked elegant because all the detailing is crazy. The bling bling on the breast, on the cup, on the shoulder, the choker, more aṣọ yẹn bad. But ibẹ̀ yẹn náà little minor error can, you know, ruin an outfit. Èmi ò bá sọ pé tó bá yẹ pé wọ́n tẹ̀ ti rọra button ẹ̀, àṣírí yẹn ò ní tú. Everybody will have assumed that ṣòkòtò yẹn òkè ló dé, but if you had button it, no. The coat is long. I hope it's long enough, because ṣé mọ̀ pé iwájú la ti ń gbà wò, báwo lẹ́yìn aṣọ yẹn gan ṣe máa rí. It's a lot of things to do. I just hope it's not what I'm imagining in my head. Bí ẹ̀yìn aṣọ yẹn ṣe máa rí, you understand? But it's a lot of things going on in the front area. But I want to be like there's full fabric covering the back. Ká sọ pé iwájú ló open bẹ̀yẹn. Because ó bá yẹ pé bó ṣe open iwájú tó lọ sísàlẹ̀ iwájú yẹn náà ló ṣe lọ sísàlẹ̀ lẹ́yìn. That is dangerous, you. But nevertheless, I love the clothes. But that's just the only part that needed adjustment. Bí ó ti wá late, time ti late, wọn ṣe lè máa dọ́gbọ́n sí, but ọgbọ́n wà tán lè dá sí. Cut that cloth into two, remove the trouser part, wear a white trouser. White trouser, pants, white trouser, an office trouser. Wọ́ọ̀sì. That is it. And you are good to go. Ṣé àwọn nǹkan míì kò le tó bá ṣe máa ń rò, ṣé ti understand? But she still looks stunning though. For her age, she looks stunning. That is what I think about the clothes. Only the hero, only the length error, and there was nothing they could do, and she has to wait like that. But when it comes to modesty, and the picture okay, she to my work, so I'll give her a pass for this, because any error can happen at any time. You understand? So that is that. And my condolences to her as well. They said she has already lost her mom, and nobody told her, because they don't want to ruin our party. So my condolences to her. Kọ́lọ́run mú yẹ̀pẹ̀ burúkú kúrò lójú màmá tó ti lọ. Àdúrà náà tá ń gbà ní ẹ̀ka gbà ní arúgbó wa. Bẹ́ẹ̀ni, God will be with her. God will console her, because it's not easy to lose someone's mom. God will continue to be with the family. Ẹ̀yin èèyàn mi kò jẹ́ bó ṣe jẹ́ ẹjẹ́ a máa lọ. Orí tá a lè rò ó dé lélẹ́yìí. Bóyá kẹ́ ẹ padà wá fáwọn tó kù. Maureen Bádéjọ, mo mọ̀ avoid the story, because mo fẹ́ kó kọ́kọ́ marinate dáadáa. Ẹ mọ̀ pé tí story bá kọ́kọ́ jáde bẹ́yẹn, ẹ ní sùúrù. Ẹ jẹ́ kó marinate dáadáa, kó ní kálukú sọ tiẹ̀ sí, kí àwọn á mọ ibi tóun ti fẹ́ bẹ̀rẹ̀. I think that will be my next show now. Maureen Bádéjọ. Ẹ̀yin èèyàn mi kò jẹ́ bó ṣe jẹ́. Ẹ jẹ́ mọ nǹkan tẹ́ bá feel about this video down below. God bless you. Have a wonderful day. Bye.